ẹ wo ó ti wá di woro sí woro báyìí àwọn àfáà náà ti wá ń fàájà láàrin ara wọn ṣé wàá kí ó gba gold ó fàájà gan fáwọn àfáà yẹn ó kó wọ̀tọ̀wọ̀tọ̀ fún wọn ní àfáà àwọn àfáà ìlépè tí wọ́n ń bu K1 lépè tí wọ́n rọ òjò èpè lé K1 the ultimate lórí pé. kí n má wí mi wọ́n pọ̀ gan ọ̀tá ní olóṣèlú ń bẹ́ẹ̀ àwọn tí wọ́n ti jọ fa ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ òṣèlú ní Lagos state ní Ogun state wọ́n ń bẹ́ẹ̀ ọ̀tá sóhun nìkan ni tí wọ́n ń lara K1 wọ́n ń bínú ẹ̀ wọ́n ń lara ẹ̀ pé wáì tó jẹ́ wọlé yìí wọlé léyìí ìjà lára kì í tọ́bọ̀rọ̀ àwọn náà ń bẹnu ẹni tó sáré spread yẹ àwọn tí wọ́n jọ ní iṣu lórí ọ̀rọ̀ Fuji wọ́n ń bẹnu ẹni tó fọ́n ká àwọn tí wọ́n jọ ní iṣu lórí ọ̀rọ̀ obìnrin wọ́n ń bẹnu ẹni tó fọ́n ká àwọn tí wọ́n jọ ní iṣu lórí ọ̀rọ̀ owó wọ́n ń bẹnu ẹni tó fọ́n ká àwọn kan wá wà bẹ́ẹ̀ àwọn àfáà gan-an kìíní yẹn lọ́wọ́ láti spread tí wọ́n bá ń ṣàdúrà pé ogun ológun ọlọ́mọdé àfa ogun ológun mọ́ra wa àwọn àfáà ni o ogun tí ọkàn wọn lọ́wọ́ kan yín lẹ́sẹ̀ ọ̀rọ̀ tẹ́yọ ká gbogbo wọn gbọ́ kákàndá ẹgbẹ́ kan ká ṣe bí ìgbà tá a rí ẹ mọ̀ wípé tí ìjọ kan bá lórúkọ láyé tẹ́ bá ń bẹ láàrin crisis tí wọ́n bá ń bú ẹ ọmọ rẹ́rìn ni o kó dàbí ń dùn ẹ tó bá ti jápọ̀ tá a rí ó mọ̀ pé ti ń dùn ẹ nìyẹn ibẹ̀ ni ọmọ ti gibọ̀ ẹ ti gbé sójú jù ẹ ti gbé sára jù ẹni ó lọ̀rọ̀ ló jáde ló sọ yìí lónìí wọ́n dẹ̀ proof ẹ̀ with proof pé àwọn àfa àdúgbò ni tó dẹ̀ lẹ́lẹ́rìí kí wà tó sàwọn àfa àdúgbò bí òun gbé nìkan àwọn míì náà ń bẹ nílùú Ìjẹ̀bú Òde látẹ̀kọ́ tí wọ́n ń jayayé lẹ́mìí òun ẹ̀yin àfa ẹ̀yin lẹ́fọ́n ká pẹ̀lú pẹ́ ń pariwo rẹ̀ jù n tí ń ṣe àwọn àfa ni pé a rò pé ojú táwọn yẹn fi ń wo àwọn àfa lánàá tó fi ń wò wá lẹ́nìí ojú yẹn ti yàtọ̀ àtìgbà tẹ́nìkan ti jáde ẹ dákun gbogbo ẹ̀yin àfáà tẹ́ ń ṣépè fún K1 the ultimate ibo lẹ wà nígbà tẹ́ ń ṣépè ilé bàbá wa Kamaluddin Al-Haddad kí ló dé tí gbogbo wa jáde báyìí ìgbà tí ń ṣépè fún bàbá Sheikh Adam Abdullahi Al-Alori rahimahullah rahmatan wasi'a tẹ́ ní bàbá ló dẹ̀sìn rù ibo lẹ wà ń gbà náà ìgbà tí ń ṣépè ilé bàbá Muyideen Bello pẹ̀lásọ ihram ibo lẹ wà nígbà náà ìgbà tí ń bú ọba wa lù Ìlọrin ibo lẹ́wà wọ́n bú bàbá wa ìmáàmù lù Ìlọrin ibo lẹ́wà kí ló dé tẹ̀ ẹ̀wú gbogbo owó èpè yìí jáde àti bínú burúkú yìí kí ló dé tẹ̀ ẹ̀fọ́ jáde ẹ̀ ń bẹ̀rù kọ́mọ̀fẹ́nu bàtí yín jẹ́ ń gbà yẹn ẹ̀ wá ara ẹni tó lórúkọ tẹ̀ bìlíf pé bàbá sọ́ọ̀lù òbí dá akọ́ jáde ẹ jẹ́ ká wà jọ́ sínú gbogbo ohun tá a bá ṣe ọ̀pọ̀ wa ò tó wá mọ òṣèlú ayé ẹni tó dá wàhálà sílẹ̀ tó bú gbogbo àwọn bàbá yín tó yẹ̀yẹ́ gbogbo àwọn bàbá yín tó ṣépè tó ní ká ẹ lọ sa nǹkan kò sí ní tẹ́ fòun ṣe kó dàbí pé yẹn ń jà wẹ́rẹ́wẹ́rẹ́ tí gbogbo ayé sì mọ̀ tó ní kò sí ní tẹ́ fòun ṣe ẹni yẹn lọ ọ̀dọ̀ K1 ó tún kẹ́rù kú òun bẹ́ẹ̀ ó yẹ kí gbogbo wọn ti píìkì mídélì pé kò sí ní tẹ́lẹ̀ yọ lọ sọ fún K1 pé fọkàn balẹ̀ kò sí ní tí wọ́n ṣe tí wọ́n máa ṣépè wọ́n ṣépè fóun jù bẹ́ẹ̀ lọ wọn ò ní nǹkan kan kò sí nǹkan kan tí ó jẹ lára wọn immediately téèyàn bá ti rí yẹn lèèyàn sáré withdraw. mo bọ̀ ó dà gẹ́gẹ́ bí ẹni tí ó kọlu ẹni tó kọlu ẹni tí ò gbádùn lọ́jà wọ́n wá gbé lọlé ẹjọ́ wọ́n wá délé ẹjọ́ ó wá rí i pé ẹnìkan tóun ti fọ́ láǹtà rẹ̀ ẹnìyẹn ń lọ lọ́lẹ́ ló ń bá kọlù láǹtà bá fọ́ ó sì mọ̀ pẹ́ dáhùn mọ̀ ló ń bá sá lọ wọ́n wá gbé délé ẹjọ́ wọ́n gbẹ́jọ́ pé tó kọlù ẹnìkan wá ọwọ́ adélé ẹjọ́ lọ́wọ́ àrípádájọ́ gangan lẹ́ni òun kọlù láǹtà rẹ̀ ojú ẹsẹ̀ ló withdraw kéèsì ó ní ọ̀rẹ́ wa tí mo kọlù mo gbà pé mo jẹ̀bi já lọ lé ká lọ sẹ́tù rẹ̀ n tí ń bà fún ọ màá fún ẹ èló lọ fẹ́ gbà mọ̀jà àròjọ́ dákun mọ̀jà àròjọ́ aláàgbọ̀dọ̀ rojọ́ ọmọ ìyá ni wá èló ló fẹ́ gbà toró ti mà pé ẹni tó ń fọ ẹyin láǹtà rẹ̀ ládájọ́ àwa ariwo ẹ̀ àtúntètè bíi
فاقبل معاذر من ياتيك معتذرا. إبار عندك فيما قال أو فجرا. إبار عندك فيما قال أو فجرا. àwa tá a kojú ogun nígbà tí ń bú bàbá mi, my greatest mentor, bàbá mi Mudirul Markaz, حفظه الله Fadilatu Sheikh ورعاه. Habibullah Adam Abdullah Al-Alori, حفظه الله Abidjan ورعاه. Wara. Nígbà tí ń bú bàbá, gbogbo àwa tá a jáde, àwa yẹn ni mo mọ̀ lọ́kùnrin. الله. Ọ̀kan lọ́mọ ń bẹ́ńbẹ́ Adébáre, ọkùnrin mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n, bàbá ń Bàrígà ń bẹ́ńbẹ́, pírẹ́sídẹ̀ntì gbogbogbò Ìlọrin. Kódà Ustaz Adégúnwà ó wà ń bẹ̀, àtàwọn míì tá a jọ ọ̀rọ̀ jáde, àfa oníkùránì, àfa níyìkáyé, gbogbo àwọn yẹn tó bá jẹ́ pé àwọn náà ń sọ̀rọ̀ lẹ́yìn ọmọ bàbá Lágége Sheikh Jackman nílùú Ìlọrin, tó bá jẹ́ pé gbogbo àwọn wọ̀nyí ni wọ́n ń sọ̀rọ̀ lẹ́yìn á lò tọ́ bẹ́ẹ̀, torí ń jọ tí ẹni tó pèrè mùsùlùmí dánwò tó pèrè láàfáà tó dánwò wọ́n jáde tì, but majority ẹ̀yìn èèyàn yìí ò jáde tẹ́lẹ̀. Kódà ó fi dórí bàbá agbára omi, àwọn náà jáde nígbà yẹn. Gbogbo àwọn wọ̀nyẹn ẹ̀yin yìí ẹ wá rí Wàsíù Àyìndé lẹ wá bẹ̀rẹ̀ sí sẹ́ ìpè. Ibo láti kásẹ̀ ìpè yìí? Ibi tí máa ń sọ ti pẹ́ pé ta lẹ́ni tó sọ fún yín pé kẹ́ ẹ búyàn, kẹ́ ẹ àtáàkì èèyàn, kẹ́ ẹ ṣépè fún yàn ni wọ́n fi mọ̀ yín lẹ́ni tí ń sọ òdodo. Látọjọ́ pé o ti ń ṣe wá sí ẹ̀yin tẹ̀bẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì ẹ bá mi share 10 times. Látọjọ́ tí mo ti ń ṣe wá sí ẹ mú wá sí mi kan jáde bí mo ti bú ẹnìkan straight àbí mo ṣépè fún. الله. Al-Qur'an ni wala tu'ti kulla halafin mahin, má ṣe tẹ̀lé halafi ẹni tí máa ṣépè tí ọmọ búra tí ọmọ ṣépè láwọn èèyàn wàláì ó sọrí bú ni wàláì ó ṣe kíní kan ni mahini ẹni yẹ̀yẹ́ utullun ba'da dhalika sanin. Kí mọ́tò yòókù délẹ̀ tálájọ níbi ká máa ṣépè lé àwọn èèyàn. Tá a bá ti rí nǹkan tí ń bí wa nú báyìí a wá sọ̀rọ̀ àwa gangan náà láwọn wá ṣépè. Wa ibadur rahman alladhina yamshuna ala al-ardi hawnan wa idha khatabahum ja'iluna qalu salaman walladhina yabituna li rabbihim sujadan wa qiyaman. Al-Qur'an wa ibadur rahman, àwọn ẹrú èmi Ọlọ́run ọba oníkẹ́ tí mo recognize, alladhina yamshuna ala al-ardi hawnan, àwọn tí wọ́n rìn lọ lórí ilẹ̀ bí ìgbà tí wọn ò jẹ́ nǹkan kan, ayé ọmọ pè wọ́n ní nǹkan àwọn ọmọ gbára pamọ́. وإذا خاطبهم الجاهلون. Táwọn tí wọn ò kéwú tí wọn ò mọ̀ nípa Ọlọ́run tí ẹ bá sọ̀rọ̀ sí wọn qalu salama, wọn ni àlàáfíà Ọlọ́run kó máa bá yín o, kò yé ni, kò yé ni, àlàáfíà Ọlọ́run kó máa bá yín o, kò yé ni, ní tí wọn ó wí nìyẹn. Laqad kana lakum fi rasulillahi uswatun hasana. Ẹni tó dá ọjọ́ méje tó ní láàrin ọjọ́ méje tó bá ẹ̀dá kò bíjọ́ méje yẹn bá kọjá tí nǹkan kan ò ṣe ń kọ́ báyìí. Àwọn bàbá wa tí wọ́n sọ̀rọ̀ láyé dọ́hùn tí wọ́n ṣe bẹ́ẹ̀ àwọn jura wọn lẹ̀ fọ́lọ̀ ni. Wọ́n wá mọ́tò, wọ́n wálé, wọ́n wá aṣọ, wọ́n wá kẹ́ńtẹ́ nǹkan kan nú ayé ju pé kọ́lọ̀ ń sáyọ̀nù sáwọn. Sáwọn bàbá yìí ló wá fi èmi àti ẹwé. Èmi gun Prado, mo tún wá mọ́tò mi, mo tún wá mọ́tò mi. Ń bẹ nínú wa tó ní mọ́tò mẹ́jọ, ń bẹ nínú wa tí ń pààrọ̀ aṣọ mẹ́rin lójú lóòjọ́. Àwọn bàbá yìí ó gbà wẹ̀ kólẹ̀ ọdún ni. Bí sẹ̀rí àṣẹ wọ́ọ̀nù wọn pé ẹ gbọ́dọ̀ gbà wẹ̀ kólẹ̀ ọdún wọ́n pa á. Wọ́n làwọn àwọn fi dájọ́ síwájú Ọlọ́run. Ẹni tó jáde tí ń ṣépè ẹ dákun kí ló dé tọrọ káyín la nílùú kan ju gbogbo ìlú yòókù lọ báyìí torí Ọlọ́run. Bàbá wa tó yẹ ká ẹgbèjà wọn níjọ́sí ẹ̀ jáde ẹgbèjà náà. Gbogbo ọjọ́ táwa ń lọ kóòtù tá ń pò yí kóòtù àárín yìí. Ìbẹ́nu yín títún gbowó lọ́wọ́ ọmọkùnrin yìí nígbà yẹn. Títún lọ yọ gba owó lọ́wọ́ ẹ̀ nígbà yẹn àárín yín nígbà yẹn. Àárín yín. Ó ti wá jẹ́ pé nísìn ọ̀rọ̀ tó yẹ ká fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ yanjú ẹ̀dẹ̀ wá mú lógò ganu sí i. Ẹ fi tẹ̀ á la. Ọmọ olórin tí ń bẹ́ òkè yẹn ẹ̀gbórin tọkọ fún yín ni ìfẹ́ kọrin yẹn kí n má ba popularize ó tiẹ̀ ti popular tẹ́lẹ̀ òun náà tún fa tiẹ̀ yọ jáde ẹ̀yin lẹ fà á ń bára yín dákà fi فيما قال أو فجرا. ń bára yín dákà fi mọ́
kọ́lá ò fàjàrọ̀. bí mo ṣe kìlọ̀ fún wa lọ́jọ́ síre lórí ọ̀rọ̀ Davido tí wọ́n lọ́nà ọkọrin ọlọ́nà mosque tí gbogbo wọn jáde tí wọ́n ń ṣépè wọ́n ń ya gbogbo pósítà rẹ̀ mo kìlọ̀ ń gbẹ̀yẹ̀ mo ní this is not the best way to correct someone. ẹni yóò ní lísìn sí yóò believe pé ètò òun ni let him see the reason tí ò fi yẹ kó ṣe ń tó ṣe yìí. ẹ dákun sọ ní kí wọ́n má gbórin Davido mọ́tò ní àárọ̀ yìí ẹ̀yin gbáǹkó tó lọ rẹrun pléènì mi lẹ́ni tó yẹ kẹ́ ẹ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ sùúrù explain fún kó realize mistake ẹ̀ kó náà wá ní ẹ fún mi nílẹ̀ kan kí n bá yín kọ́ mọ́sálásí. wọ́n á sọ fún yín pé ìpìlẹ̀ àwọn tó bí Davido mùsùlùmí gbogbo wọn ni kí ló dé tí gbogbo wọn kò ní Islam lẹ́ẹ̀kan náà kí ló dé tí wàhálà le kankan báyìí à ń bá ilé yìí jà à ń bá tọ̀hún jà àwa gángan tó wá sẹ́tù láàrin ara wa. ìbára yín dákà fi fíìmù kọ́lá ò fàjàrọ̀. ìbára yín dákà fíìmù kọ́lá ò fàjàrọ̀. Let's always try to show the radiant part of Islam. We need to show the beauty aspect of Islam. Let's showcase the beauty aspect of Islam instead of all these ugly incidents and utterances. Allah. Ẹ jẹ́ gbé ẹwà Islam jáde tí ó wu àwọn míì tí Islam ó fi wù wọ́n kì í ṣe èpè kì í ṣe àti ìlérí asán tẹ́lòmí ò lè mú fún kúrò lójú kan náà tó wà tí ó sì máa pé òun pàṣẹ fún sánmà. ẹ jẹ́ àsìkò yìí àsìkò tá a gbọ́dọ̀ fi ẹwà Islam tá a gbọ́dọ̀ fi hàn ní. laqad kana lakum fi rasulillahi uswatun hasana liman kana yarjun wal yawmal akhir wa dhakara Allah kathiran. laqad kana lakum fi rasulillahi ó ti wà fún yín lára Ànábì wa Muhammad uswatun hasana, a good example worthy of emulation, worthy of copying. A good example is there for you in the Holy Prophet Muhammad sallallahu alayhi wa sallam. Àpèjúwe tó ga jù ó ti wà lára Ànábì fún yín. Ọjọ́ wo la tó fẹ́ jọ Ànábì? Tí wọ́n bá ń pè yàn ń ṣe súnà ẹni tí ń kọ́pì bá Ànábì ṣe ń sáyé ni. Ẹ mú èèyàn méjì kan jáde tá Ànábì ṣépè fún. Abu Lahabi ṣépè fún Ànábì Ọlọ́run ló bá dá èsì padà ló fa tàbátì àdá. Ẹ má jẹ́ káwọn èèyàn máa yẹ̀yẹ́ tàbátì àdá tẹ̀ ń pariwo yìí. Ẹ̀yin tẹ̀ ń pariwo ẹ̀sẹ̀ nínàkàlẹ́ ẹ̀ lọ́wọ́ ṣe é ṣiṣẹ́ ẹ̀ sá. Igi mélòó lẹ ti fi dá? Wọ́n ń fún Ìsìláàmù lápè báyìí kí lẹ rí fi dánwò. Àwọn olóṣèlú ń dà wọ́n láàmú lọ́tọ̀ lọ́sì mélòó lẹ rí nǹkan kan ṣe lórí ẹ̀. Ìsìláàmù ojú tẹ̀ fi ń wo àwọn àfáà láyé ẹjọ́ nǹkan ni wọ́n fi ń wò wá ń sìn o. Ẹ má gbàgbé pé arákùnrin kan ti wá àtàkà orúmọ àwọn àfáà táwọn tí wọ́n ṣe mùsùlùmí ti ń wò pé sọ àwọn àfáà òjò báyìí náà lọ tí wọ́n ò sì mọ̀ wípé òwe Yorùbá ní ọmọdé búròkó bojú wẹ̀yìn òòjọ́ kọ́ ní mú ni o nínú òwe Yorùbá ó lè má jẹ́ ti Islam. Kí ni tí mo sọ débẹ̀ ibo la kọ́pì Ànábì dé? Gbogbo ẹni tó jáde tí ń ṣépè tí ń bèébú ẹ wá wọn tó ṣẹlẹ̀ sànábì o. Òun la sì sọ pé a fẹ́ kọ́pì òun la sọ pé a fẹ́ jọ. Ànábì sá lọ sí Taif nígbà tí wọ́n fara nílùú Mẹ́kà ọwọ́ sá lọ sí Taif ó rò pé wọ́n á gbà òun sílẹ̀ wọ́n á fóun nílé wọ́n á fóun ní asylum kí Islam ó lè gòkè. Kó tó débẹ̀ àwọn fámìlì ìran Kùráìṣì ní Mẹ́kà wọ́n ti rán àwọn èèyàn tí wọ́n ti gẹṣin síwájú ẹ̀ lọ sọ́dọ̀ ọba rẹ̀ wọ́n ti lọ dínà mọ́ wọ́n ṣe ìbàjẹ́ tó pọ̀. Ànábì débẹ̀ wọn àjọ farabalẹ̀ òkúta ni wọ́n fi sìn jáde wọ́n sọ lóko bí ìgbà tí wọ́n sọ olè lóko ni. wọ́n wá bẹ̀rẹ̀ sí ní lé ńgbà tí wọ́n rí pápá àwọn òka láti bá òkú ń bá Ànábì bẹ̀ táwọn tí ẹsẹ̀ wọn ò bá wọ́n wá di ajá lé Ànábì sáré jànàjànà. Ara òkú tí wọ́n sọ mọ́ Ànábì ọba níwájú orí ẹ̀jẹ̀ bo gbogbo ojú ẹ̀. Nígbà tí Ànábì wá dé bọ́dà ló wá ṣàdúrà àmọ́ lè gbàgbé táwọn mùsùlùmí ń lòdò ní àárọ̀ yìí láti fi gbà nǹkan lọ́dọ̀ Ọlọ́run. Ànábì wá ní Allahumma
ilayka ashku dafa quwwati wa qilata hillati wa awani ala nas anta rabbi wa anta rabbul mustad'afin ila man takiluni ila ba'idi yatajamuni amu ila aduwwi malaktahu amri. Ànábì ní Ọlọ́run mi ò ilayka ashku dafa quwwati. Kànábì ò tó wí bẹ́ẹ̀ abala kọ sílẹ̀ pé Jìbìrìlù sọ̀kalẹ̀ wá látòkè sánmà ó là nábì ìwọ làwọn èèyàn fòkò ba ojú ẹ̀jẹ̀ báyìí pàṣẹ fún mi ilẹ̀ Táíf kí n sọ bẹ̀dẹ́rú. Ọlọ́run mi ní kí o pàṣẹ tó bá jẹ́ pé n tó fẹ́ nìyẹn máa sọ ìlú yẹn dẹ́rú láàrin seconds àtewúrẹ́ àtẹ̀yìn àti kòkòrò ọbẹ̀ kò ní jẹ́ nǹkan mọ́ láyé. níta nábì sọ fún Jìbìrìlù ni pé mi ò bẹ̀ ọ́ níṣẹ́. Ànábì wá dojú kan lóhùn pé Ọlọ́run ìwọ ló gbé Jìbìrìlù dìde pé kó wá gbè mí níjà. Allahumma ahdi qaumi fa innahum la ya'lamun. Ọlọ́run bá mi fọ̀nà mọ́ àwọn ọ̀ràn yìí wọ́n mọ̀ pé mi lànábì wọn ni tí wọ́n bá mọ̀ ni wọ́n ní sọ mí lóko. Ìrẹ Jìbìrìlù tí n bá ní kó pa wọ́n rẹ́ ń sìn wọ́n parẹ́ tọmọtọmọ àtìrán tí ń bọ̀ lẹ́yìn ni. Táwọn ò bá ṣe tèmi lẹ́ni àwọn àrọ́mọdọ́mọ wọn lè padà wá ṣe tèmi. Sallallahu alayhi wa sallam. Ìlú Tákìf òun ló wá di ìlú Islam lẹ́ni. Ọ̀kan nínú state tó wà London Saudi Arabia. Ànábì wa ní Allahumma ilayka ashku dafa quwwati. Ọlọ́run mo pariwo wá sọ́dọ̀ rẹ̀ ọ̀lẹ ni mí Ọlọ́run. Wá ní ala nas. Wàkílàtà ìlàtì. Bí bó ṣe jẹ́ pé mi ò ní plan mi ò lọ́gbọ́n mi ò lété. Mo pariwo rẹ̀ wá sọ́dọ̀ rẹ̀. Bó ṣe jẹ́ pé mo wà nú ẹni tó yẹpẹrẹ jù láyé mi yẹpẹrẹ ní ẹ̀dá òkòbò mi. Iṣẹ́ rẹ̀ náà mo jẹ́ débẹ̀. Mo pariwo rẹ̀ wá sọ́dọ̀ rẹ̀ Ọlọ́run. Wá ní anta rabbi wa anta rabbul mustad'afin. Ìwọ lọ́lọ́run mi ilẹ̀ ló bá àwọn tó bá jẹ́ ọ̀lẹ́bí irú mi báyìí. Ila man takiluni. Ibo ló tó fẹ́ lé mi lọ bá Ọlọ́run. Ila ba'idi yatajamuni. Sáwọn tí wọ́n jìnnà sí mi tí wọ́n fẹ́ pa èmi àti gbogbo mùsùlùmí ló tó fẹ́ lé mi lọ bá ni. Amú ila aduwwi malaktahu amri. Àbáwọn ọ̀tá mi tí wọ́n fojú hàn lọ́ fẹ́ kí wọ́n máa control ayé mi. Ànábì wá ṣàdúrà yẹn ó wá parí ẹ̀ síbi pé walastu ubali in lam takun bi ghadabun alayya. Tí Ọlọ́run ọba ti bínú sí mi èmi ò kíá ọ̀rọ̀ mi dọwọ́ rẹ̀ Ọlọ́run títí tó fi yọ́nú. Wa inni a'udhu bi nuri wajhika alladhi ashraqat bihi dhulumat. Ìmọ́lẹ̀ ojú ẹ̀ tí ó tàn yàrá sọ́kùnkùn tí ó sì dìmọ́lẹ̀ ni mo fi bẹ̀. Wa salla bi amru dunya wal akhirah. Ìmọ́lẹ̀ ojú ẹ̀ tó mọ̀ ń tún ọ̀rọ̀ ẹ̀dá ṣe láyé àtọ̀run ni mo fi bẹ̀. Má jẹ́ kí n rí bínú rẹ̀, má jẹ́ n rí dààmú dààbò. Èyí tí wọ́n ṣe yìí kéré ìbínú rí Ọlọ́run lọ́ga jù ń sánmà. Má jẹ́ n rí bínú rí Ọlọ́run. Ànábì rí Ọlọ́run ní kàkẹ́ pẹ̀lú àdúrà tómi ẹkún. Ó wá padà sí Mákà. Òru ló fi yọ padà sí Mákà. Mọ́júmọ́ ọjọ́ kejì lọ́lọ́run rán Jìbìrìlù sí pé lọ́ọ́ gbé wá ìrìn àjò tẹ́nìkan ò rìn rí láyé kọ́ wá rìn. Kọ́ wá rí èmi Ọlọ́run ọba ní sáàtì ọ̀la. Kọ́ wá sálámọ̀ sẹ́mi Ọlọ́run lókè sánmà. Ìrìn àjò tó jẹ́ pé tẹ́ ẹ bá gbẹ́rùn pléènì dání lẹ́yìn 5,000 years lẹ́ẹ̀tọ́ kan ibẹ̀. Ànábì lọ ọbẹ̀ láàrin alẹ́ sàárọ̀ ó dẹ̀ mú gbogbo ìròyìn wá tí sáyẹ̀nsì ò dẹ̀ lè púfù ẹ̀rọ ǹgì pé n tó sọ pé ń bẹ ń sánmọ̀ kọ̀ọ̀kan ò sí bẹ́ẹ̀. Sallallahu alayhi wa sallam. N ti ń jẹ́ àwọn àfáànù ẹni tá a láàjọ nù ẹni tí wọ́n kàn lóko tí wọ́n ṣe gbogbo ẹ̀bí ìdánu sí ni wọ́n wí làwọn ń ṣépè rẹpẹtẹ tó báyìí là ń fọmọ rẹ̀ ṣépè là ń fìyàwó rẹ̀ ṣépè ṣé ká tó lùzì òun náà ṣé Islam ara rẹ̀ tí ì pé tẹ́lẹ̀ tẹ́ tó wá fẹ́ tì sí ibi kejì ẹ fura pé à ń lùzì ọ̀pọ̀lọpọ̀. Mo gbọ́ prógráàmù Bàbá Takú ti Jésù ẹ kú làákàì bẹ́ẹ̀ tí prógráàmù yẹn gbomijé lójú mi bí ó ṣe jẹ́ pé olórí ẹlẹ́sìn Christianity ní ò ní làákàì báyìí tí ó mọ̀ sí wa létí pẹ̀yìn mùsùlùmí ẹ fura n ti ń ṣe yín yìí kì í ṣe lásán ẹ̀yin mùsùlùmí ẹ fura àwọn èèyàn ń yakú náà sí yín. Bàbá Takú ti Jésù ẹ̀yin máa padà síbi. Ọlọ́run bá mi dúró tì yín aṣọ agbára yín ò ní dọ̀lẹ́. Níwọ̀n gbà tí ẹni tí kì í ṣe lẹ́sìn èèyàn bá ń kàánú ẹ̀sìn èèyàn ó yẹ kéèyàn ó ṣí ọpọlọ sílẹ̀ pé a ti ń ṣe mistake. Àwa nìkan kọ́ là ń bẹ láyé àwa nìkan kọ́ lẹ́lẹ́sìn tí ń bẹ nílẹ̀ Yorùbá kí ló dé tó le tó báyìí. À ń bára wa jà à ń bẹ́lẹ́sìn mí jà bẹ́ẹ̀ nìkan bá ṣe mistake kékeré báyìí
instead tá a fi daṣọ bò ṣe lérò pé gbogbo ń táwọn àfáà ń ṣe ganuology wọn ò níṣẹ́ lọ́wọ́ ṣe lérò pé kò sírò ẹnu Christianity wọ́n ń daṣọ bò nǹkan wọn ni sí ò sírò ẹnu traditionalist ni wọ́n ń daṣọ bò nǹkan wọn ni wèrè dùn wò kò ṣe bí lọ́mọ ni àwọn ń daṣọ bò tí wọ́n dẹ̀ ń bẹ̀yìn fẹ̀tìyín síta àdẹ̀ronú káwò wípé tẹkùlù lillahi madha iná tẹ̀lé kọ́ takunu lillahi madha iná tẹ̀lé kọ́. ṣàgẹ́rì tẹ̀lé fún sákàfì mọ́ látàtúndínríkù takunu lillahi madha iná tẹ̀lé kọ́ takunu lillahi madha iná tẹ̀lé kọ́. ẹ wá rí i ní parí gbogbo ẹ̀yin àfáà mo bẹ̀ yín pẹ̀lú orúkọ Ọlọ́run ẹ dákun ẹ ṣe sùúrù ẹ dákẹ́ lórí ọ̀rọ̀ yìí ẹ má jẹ́ ó di nǹkan tí wọ́n fi mọ́ wọ́n ti fi ń bú Islam wọ́n ti fi ń yẹpẹrẹ Islam mo fọlọ́n bẹ̀ yín ẹ gbàgbé ọ̀rọ̀ K1 the ultimate ọwọ́ n tó sọ jáde tèmi gbọ́ yẹn ẹ dákun ẹ kà kún pé ó ti sọ pé òun sọ́ọ̀rì ó ṣe sọ́ọ̀rì kò ṣe sọ́ọ̀rì ẹ fi yókù lẹ̀ fọlọ́ tó bá pọ́síbù ẹ̀yàn délígẹ̀tì kan náà bá kó lè mọ̀ yí pé ẹ̀ tí òun dànù n tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ tọ́rọ̀ yìí fi wáyé kí ló fẹ́ gan-an ẹ mọ̀ bóyá òun gangan ní pírọ́blẹ̀mù tarẹ̀ tó nídìí attention yín tó yẹ ká ẹ ràn lọ́wọ́ you don't know ìpìlẹ̀ tó wà fi ń kún tara tiẹ̀ lánìí nǹkan kan ò lè níwò ẹ̀sìn kò sẹ́ni tó ní gbogbo nǹkan tán láyé á ní nǹkan tó ń trouble òun náà lásán ẹ lérò pé ó wà aggressive níjọ́ ìnáwó yẹn ni nǹkan kan ń ṣẹlẹ̀ tóun náà ò lè sọ fẹ́ nìkan ni bẹ́ẹ̀ àfa àbákúra yín lọ bàtẹ̀ bí ó ṣeé ṣe kó sọ fún yín bàbá wa kílẹ̀ Ìjẹ̀bú bàbá wa ìmáàmù wa kílẹ̀ Ìjẹ̀bú iṣẹ́ tẹ̀ ń ṣe bọ̀ látẹ̀yìn ni Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́. mo mọ nǹkan mẹ́rin mọ K1 èèyàn líle ní K1 ó bìlífù nínú brain ẹ̀ púpọ̀ jù adley ló fi máa ń trust ẹlòmíì K1 fẹ́ràn owó kan bí ọmọ Ìjẹ̀bú ẹ̀yin Ìjẹ̀bú ẹ má bínú o ọ̀fẹ́ bọ́mọ Ìjẹ̀bú ṣe fẹ́ràn owó buhaya ó ní nǹkan tọ́lọ̀ fi dá ìlú kọ̀ọ̀kan Ìjẹ̀bú mo tọrọ àforíjì o torí mo tún bá lu yín ní Ramadan àmọ́ K1 fẹ́ràn owó pọ̀ bó dẹ̀ ṣe dáa kéèyàn fẹ́ràn owó náà nìyẹn bẹ́ẹ̀ kéèyàn fẹ́ràn owó kó tó máa ná ńlọ dáa K1 ó wà highly principled ntọ́ba ló ń wo ṣe ni ó ṣe ní tí ọba ní ṣe ẹ̀ létí o ẹ̀ lè fọ́ọ̀sì ẹ̀ o ntọ́ba fẹ́ ṣe ni ó ṣe ẹni tí ó bá change decision yẹn yóò mú wálẹ̀ ní o ẹni tí bá ń súnmọ́ K1 nítorí kó lè rówó gbà lọ́wọ́ ẹ̀ Ọlọ́run má di ọ̀rá síbẹ̀ o ó bẹ Ọlọ́run kọ́ran sí ni tọ́lọ́run bá rán K1 síyàn ó lérò kó jẹ́ kú mi tó jápọ́ ló bá jẹ́pọ́ lọ́run ló ràn sí ọ bẹ́ẹ̀ tó bá kàràn owó báwọn èèyàn wa bí wọn ṣe máa fọwọ́ di owó ọmọ nípa ìdí ẹ̀ kọ́lọ̀ mọ́ ti ṣubú ni kọ́lọ̀ wọn tún bá wa fà sókè jù bẹ́ẹ̀ lọ kọ́lọ̀ wọn ajá wọn ọmọ rẹ̀ ọ̀yanjú tó nǹkan lọ lójú ẹ̀mí ẹ̀ kọ́lọ̀ mọ́ payàwó ẹ̀ ọlọ́mọ bà bísínẹ́sì ẹ̀ jẹ́ mọ́ ti K1 ṣubú Ọlọ́run mọ́ fi ṣẹ̀sín mọ́ yẹ̀yẹ́ ẹ̀ kọ́sẹ́ni tó dáa tán láyé àwọn tèmi lè sọ nípa K1 ní tó bá ti wá nírú wọn tó bá fẹ́ kẹjà má béèrè nǹkan kan lọ́wọ́ ẹ̀ má dé expect anything Ọlọ́run ní kó sọ fún kó ràn sí ẹ bọ́lọ́run bá rán K1 sí ẹ ó lérò pé o gbé oògùn fún jẹni níbi tí ọmọ tí máa ń ran àwọn èèyàn lọ́wọ́ dé ẹni Ọlọ́run bá rán sí ẹni Ọlọ́run bá sì rán sí ni bàbá ti wá nírú èèyàn bẹ́yẹn ẹ mọ ọgbọ́n tẹ́ fi mọ mú wálẹ̀ gbogbo ọmọ ò lè rí bákan náà gbogbo ẹ̀dá ò lè rí bákan náà pàápàá jùlọ mọ̀mọ́ tó bí lọ́jáde láyé K1 the ultimate ẹ fura ẹ tó kún fàdúrà dáadáa n tó ń ṣẹlẹ̀ tẹ̀léra wọn yìí ọ̀kan nù nǹkan mẹ́rin ni ó possible kó jẹ́ pé progress kan bọ̀ lọ́lọ́run kan ti àwọn nǹkan yẹn síwájú xasa inọ̀lì mínání alákọ̀ náà tẹ̀lé lèmi àní àwọn orin ńlá kan ń bẹ tó jẹ́ pé problem máa ń síwájú ẹ̀ ìkejì ó possible kó jẹ́ pé ẹ ti sẹ́lọ̀ níbì kan tọ́lọ́n kan ń wò pé ẹ jẹ́ kí n fún ní wọ́nì
ìkẹta ó ṣeéṣe kó jẹ́ pé màmá tó bí yẹn ẹni Ọlọ́run ni ẹni tọ́lọ́run gbà lẹ́rú ni kíkúrò láyé ẹ̀ lọ́lọ́run kàn fẹ́ kẹ́ ẹ mọ̀ pé irin ńlá kan jákò lára yín ó lè jẹ́ pé ní gbogbo nǹkan yẹn fi tẹ̀léra wọn. tó bá wá rí bẹ́ẹ̀ ẹ kún fàdúrà. Yorùbá máa ń pòwe wọ́n ní èṣù òsè kóòkò ẹ̀rù orí ẹ̀ lè sún ṣe. Ìkookò àtajá ni wọ́n jọjọ́ rẹ̀ kìnìún tó jọ̀gá wọn ó wá lóun fẹ́ kọ́lé nínú òwe àlọ́ ilẹ̀ Yorùbá ó ní kàn lọ já koríko wá tóun àfi kọ́lé. Ajá dẹ̀ ti ṣe kìnìún tẹ́lẹ̀ ó mọ̀ pé tó bá rí òun yọ parun jẹ. Ó wá lọ bá ìkookò ọ̀rẹ́ mi ràn mí lọ́wọ́ tí n bá já koríko lọ ọ̀ràn di méjì ó ní kò sí nǹkan kan lọ já koríko tiẹ̀ àti tèmi kó o kó jọ àjọ máa wá rù lọ sílé kìnìún tó bá kù díẹ̀ tá a máa débẹ̀ nínú òwe àlọ́ ilẹ̀ Yorùbá not reality bẹ̀ tó kọ́yàn lẹ́kọ̀ọ́ tó bá kù díẹ̀ tá a máa dé ilé kìnìún koríko tiẹ̀ àti tèmi èmi ò gbèrú ìwà wa kó sínú koríko yẹn kò ní mọ̀ tí n bá ti débẹ̀ tẹ́mi bá ti sọ koríko yẹn sílẹ̀ gbàá báyìí koríko tèmi ni kí n tó sọ pé koríko tajá nì ìwọ bẹ́ jáde nu koríko yóò ti mọ̀ pé koríko ti ẹnì kejì tó bá bí mi léèrè máa ní mi ìmọ̀ bó ṣe débi koríko tèmi ìwọ̀nba ló lè halẹ̀ mímì ìkókò mọ́. wọ́n bá jọ àgírí wọ́n bá déwájú kìnìún búramúramù ó kí wọn káàbọ̀ ẹ̀rù bà ajá nínú koríko ajá bá ṣèkì bọ́dì kìnìún ní ìkókò èṣù ń ṣe é o iwájú mi náà lọ wà ní koríko rẹ̀ tó ń rí mi fi ní ṣèkì ẹrù orí ẹ̀ ń ṣèkì kìnìún ìkókò wá dá lóhùn nínú òwe Yorùbá ó ní èṣù òsè kókò kìnìún ọba o ẹrù orí rẹ̀ lèṣù ń ṣe ẹrù tí ń bẹ lórí ó dàbẹ́ ni pé sùn ṣe èṣù òsè kókò ẹrù orí ẹ̀ lèṣù ń ṣe o K1 the ultimate ẹ ní ṣubú ẹ ní jayé wẹ̀yìn ẹ ní dẹni àná ẹ ní dẹni wọ́n máa tọrọ oúnjẹ fún lábáríkà Al-Qur'an ẹ lọ mú Islam yẹn lọ́kùnkúndùn bẹ́ẹ̀ ṣe súnmọ́lọ́n láti pilẹ̀ káwa ti mọ̀ yín ẹ tún súnmọ́lọ́n jù bẹ́ẹ̀ lọ ẹ má torí nǹkan kan tó ṣẹlẹ̀ kẹ wá lẹ́sùn sẹ́yìn fún Islam Ọlọ́run lẹ́sìn kì í sàwọn àfa o èmi ò rojọ́ tèmi níwájú Ọlọ́run ẹ̀yin náà ó jẹjọ́ tiyín níwájú Ọlọ́run àwọn àfa náà ó jẹjọ́ tiwọn níwájú Ọlọ́run ọmọ akẹ́wùgbàrú wí tó mo ní kí ẹ